ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa dúpẹ́, a fi ògo forúkọ yín fún àánú oore ọ̀fẹ́ àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ fún ìfàmì òróró yàn yín nínú ayé wa àti àánú yín tí ẹ fi pa wá mọ́, tí ẹ fi mú wa rí ìmọ́lẹ̀ alààyè lónìí. A dúpẹ́ nítorí ẹ jẹ́ ká rí èní ọjọ́ àbámẹ́ta. A sì gbàdúrà wípé lórí ayé wa, ilé wa, ẹbí wa, iṣẹ́ ìránṣẹ́ wa, àbá ẹ̀yin Ọlọ́run nìkan ni yóò wá sí ìmúṣẹ lórúkọ Jésù nínú ayé wa. Gbogbo àbákàbà tó lòdì sí àbá Ọlọ́run, ẹ̀yin Olúwa yóò pa wọ́n run lórúkọ Jésù. Ọ̀rọ̀ náà lẹ́ni tá ó gbọ́ yóò sọ̀kan tí ayé wa ní rere Jésù Olúwa wa. Àmín. Ní èní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ 22 oṣù kẹrin, ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ní èní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ 22 oṣù kẹrin, àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ju ìbùkún lọ, ju ìbùkún lọ. A ó mú àkọ́sórí wa nínú ìwé Genesis orí 22 ẹsẹ̀ 18 àti nínú irú ọmọ rẹ ni a ó bùkún fún gbogbo orílẹ̀-èdè ayé nítorí tí ìwọ ti gba ohùn mi gbọ́. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé Jeremáyà orí 17 ẹsẹ̀ 7 sí 8. Ìwé Jeremáyà orí 17 ẹsẹ̀ 7 sí 8 tí ó kà báyìí pé ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, tó sì fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Yóò sì dàbí igi tí a gbìn lẹ́bàá omi, tí ó ń na gbogbo rẹ̀ sẹ́bàá odò, tí ó na gbogbo rẹ̀ sí ẹ̀bá odò, tí kì yóò bẹ̀rù bí òru bá dé, ṣùgbọ́n ewé rẹ̀ yóò tútù, kì yóò sì ní ìjáyà ní ọdún ọ̀dá, bẹ́ẹ̀ ni kì yóò dẹ́kun láti máa so èso. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Jésù. Àmín. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa lónìí ọjọ́ àbámẹ́ta. Ọlọ́run wá pọ̀ ní oore gan-an. Nígbà tí ó bá pinnu láti bùkún ọ, ó máa ń ṣe èyí ní ọ̀pọ̀lọpọ̀. Fún àpẹẹrẹ, nígbà tí ẹni tí ó ń ṣe ìgbéyàwó kò ní wáìnì mọ́ fún àwọn àlejò rẹ̀, Jésù ń fún wọn ní wáìnì tó dára ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìwé Jòhánù orí 2 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 11. Orin Dáfídì orí 139 ẹsẹ̀ 19. Olùbùkún ni Olúwa, ẹni tí ó ń bá wa gbé ẹrù wa lójoojúmọ́. Ọlọ́run ni ìgbàlà wa. Nínú ìwé Dìtálórómì orí 28 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2, ó sọ̀rọ̀ nípa àwọn ìbùkún ńláńlá, ìbùkún tó tóbi débi pé wọn yóò ṣẹ́ mọ́ wa lára. Irúfẹ́ ìbùkún yìí, èyí tí yóò mú ọ wípé Olúwa, èyí tí pọ̀ jù, ni yóò máa wá sí ọ̀nà rẹ lórúkọ Jésù. Àmín. Ju fífún ìbùkún fún ọ lójoojúmọ́, Ọlọ́run lè mú ọ di ẹni ìbùkún débi pé wàá jẹ́ ìbùkún sí àwọn yòókù. Ìyẹn ni ohun tí ó ṣe láti ara Sólómọ́nì nínú ìwé àwọn ọba kìíní orí 3 ẹsẹ̀ 13. Ọlọ́run sọ pé òun yóò bùkún Sólómọ́nì tí ọba kankan kì yóò dàbí rẹ̀ ní gbogbo ayé rẹ̀. Ìbùkún Sólómọ́nì mú kí àwọn ọmọ Ísírẹ́lì di ẹni ìbùkún náà pẹ̀lú. Ìwé àwọn ọba kìíní orí 10 ẹsẹ̀ 17 wípé ọba sì ṣe fi fàdákà kí òun wà ní Jerúsálẹ́mù bí òkúta. Ọba sì ṣe kí fàdákà kí ó wà ní Jerúsálẹ́mù bí òkúta, àti igi kédárì ni ó ṣe kí ó dàbí igi síkámórè tí ń bẹ ní àfonífojì fún ọ̀pọ̀lọpọ̀. Ọlọ́run lè ṣe irú nǹkan náà fún ọ. Ó lè bùkún rẹ gidigidi gan tí ẹnikẹ́ni nínú ìran rẹ kò ní tòsí mọ́ láéláé. Irú ìbùkún yìí ẹ̀wẹ̀ máa ń wá sọ́dọ̀ àwọn tí ó fi fún Ọlọ́run lọ́nà tí ó ga, bí Sólómọ́nì ti ṣe nínú ìwé àwọn ọba kìíní orí 3 ẹsẹ̀ 4. Ní ọdún 2007, ọmọkùnrin kan wá sọ́dọ̀ mi wípé òun fẹ́ san owó oúnjẹ wa ní ìpàgọ́ tó ń bọ̀. Nítorí náà mo wí fún un
mo wá fún ní ìṣirò ohun tí yóò ná wa láti bọ́ mílíọ̀nù kan ènìyàn lẹ́ẹ̀mejì lójúmọ́ fún ọ̀sẹ̀ kan. Ó wí pé òun yóò padà wá rí mi. Mi ò tilẹ̀ retí rẹ̀, mi ì retí láti rí mọ́, ṣùgbọ́n ó padà wá ní ọ̀sẹ̀ tó tẹ̀lé gẹ́gẹ́ bí ó ti ṣèlérí. Ó sì san owó rẹ̀. Dájúdájú, ó ti lọ yá owó náà ní ilé ìfowópamọ́ nítorí kò ní agbára rẹ̀. Ní àìpẹ́, ilé ìfowópamọ́ kan náà tí ó ti lọ yá owó lọ́dọ̀ wọn pè é láti wá jẹ́ olùdarí wọn. Bí o bá pinnu láti fi fún Ọlọ́run lọ́nà tó ga jù, òun náà yóò sọ ọ́ di ìbùkún débi pé ìwọ yóò di ìbùkún fún àwọn ẹlòmíràn. Kókó àdúrà: fún mi ní oore ọ̀fẹ́ láti fi fún ọ lọ́nà tó ga jù ní orúkọ Jésù. Olúwa jọ̀wọ́ fún mi ní oore ọ̀fẹ́ láti fi fún ọ ní ọ̀nà tí ó ga jù ní orúkọ Jésù. Àmín. Kì í dùn kó pọ̀, ṣókí lọ́bẹ̀ oge. Nígbà tí a ó tún máa pàdé lórí ètò ọ̀run ṣíṣí ní ọ̀la, Olúwàbùkọ́lá aya kó tí a mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ènìyàn rere ni ó ka ọ̀run ṣíṣí ti alẹ́ ìsìn tí èní fún yín. Ó dàbọ̀.